èwo ni irú ẹkùn ti bá ọ sẹ́wọ̀n pé yóò bá ló ní àmọ̀tẹ́kùn ni ẹni bá fojú dẹkùn ẹkùn ajá ló fún yín láṣẹ ẹ̀ ń gbé mọ́tò ẹ̀ ń gbàdà ẹ̀ ń gbébọn ẹ̀ wọnú igbó láì gbàṣẹ lọ́wọ́ ìjọba ìnóbì they go up and down ẹni ìrù ẹṣin àbí ìrù màlúù àbí ìrù láyọ̀nà ẹ̀bí. láyé àtijọ́ láti mọ̀ pé nugbó ni Fúlàní ti ń sin màlúù náà lọ ká ọmọ nugbó. ọ̀rọ̀ Sunday Igboho mà ti di sọ àtàyànyàn tó jẹ́ wípé ọ̀tọ̀ làwọn kan ń sọ ọ̀tọ̀ ni táwọn míì ń sọ. Portable olórin ìyún Habib Òkìkíọlá Sàzúzẹ òun náà ti wá tabá Sunday Igboho lórí ìgbésẹ̀ ńlá tí Sunday Igboho gbé ń play àwọn fídíò náà fún yín ìgbésẹ̀ wo ni Sunday Igboho gbé àti pé kí ni Portable olórin sọ sí tó sọ tó mọ́gbọ́n lọ́wọ́ àbí ò mọ́gbọ́n lọ́wọ́. ẹ̀yin olólùfẹ́ wa ń lé ẹ̀yin náà ẹ fèsì sọ̀rọ̀ yìí ní comment section. ẹ̀yin náà mọ̀ pé ní ìjẹta àbí ìjẹrin ní Sunday Igboho ló wọnú Igboho lọ inú ìlú tí wọ́n ti bí gangan níbi táwọn ajíyàngbé tó ti ń ṣọṣẹ́ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. ó pe gbogbo Sẹ́ríkì Fúlàní pé ẹ wá ń bí mo lọ́rọ̀ tí mo fẹ́ bá yín sọ ọ wá bá wọn wọ̀ ó ló mọ̀ dájúdájú dọ̀dọ̀ Ọlọ́run pé àwọn ọmọ wọn ní ń ṣiṣẹ́ ajínigbé yìí. èmi mọ̀ dọ́dọ̀ Ọlọ́run tó ní mi pé àwọn ọmọ iná sẹ́yìn tẹ́yìn náà dẹ́mọ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ iná sẹ́yìn ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ fún àwọn ọmọ iná tó ń gbé nù dáhà jẹ́ lẹ́yìn tó bá wọn Sẹ́ríkì Fúlàní ńláńlá nínú ìlú Ìgbòho gangan tó bá wọn ṣèpàdé tí Sunday Igboho fún wọn ní wákàtí méjì kí wọ́n fi dá gbogbo àwọn tí wọ́n jí gbé padà. fọ́nrán kan mà tún jáde tí wọ́n ní wọ́n ti fi àwọn tí wọ́n gbé lẹ̀ ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ńkọ́ là ń lọ lónìí. kí ni Portable olórin sọ gangan ṣùgbọ́n tí ì bá mú láti bẹ̀rẹ̀ fún yín ẹ ní mọ̀dí tí Portable náà fi jáde tó náà fi sọ̀rọ̀ ó sọ èrò tirẹ̀ àwọn àjọ wò ǹjẹ́ ló mọ́pọlọ lọ́wọ́ tàbí ò mọ́pọlọ lọ́wọ́. kí ni ìgbésẹ̀ tí Sunday Igboho gbé ṣé lóòótọ́ ni wọ́n ti fa àwọn tí wọ́n gbé lẹ̀ àbí wọn ò tí ì fi wọ́n lẹ̀ ń wá sí fídíò míì ń fi torí pé àwọn aráàlú ni wọ́n ti fi wọ́n lẹ̀ local government chairman ni wọn ò tí ì fi wọ́n lẹ̀ àwọn ọlọ́pàá náà ni wọn ò tí ì fi wọ́n lẹ̀ mò ń mú fọ́nrán míì bọ̀ wá fún yín kí wọ́n á sọ òótọ́ ọbẹ̀ fún yín ẹ má lọ bọ̀kan ṣùgbọ́n ẹjẹ́ àjọgbọ́n tí Portable olórin Sàzúzẹ tó sọ lórí ìgbésẹ̀ tí Sunday Igboho àtàwọn ọmọ ẹ̀ gbé torí lẹ́yìn ìgbà náà ni àwọn ọmọ Sunday Igboho wọn àtún ẹ̀ wọ́n wá lọ sí ibùdó àwọn Fúlàní èyí ò ga Fúlàní tó wà ní Ìgbòho gangan kí wọ́n tó débẹ̀ àwọn gbogbo Fúlàní tó wà ń bẹ̀ àti Sẹ́ríkì Fúlàní àtàwọn gbogbo àwọn tí wọ́n wà ń bẹ̀ wọ́n ti sá lọ látàrí pé ìjàyà Sunday Igboho lásán gbogbo wọn ti fẹsẹ̀ fẹ́ ẹ wo mú bọ̀ ẹ wo fọ́nrán kékeré nígbà tí wọ́n dé ga Fúlàní wọn ò bá yàn níbẹ̀. wọ́n jẹun lọ́wọ́ gan-an. èrò tó wà bí bàjẹ́ ṣẹ̀wárí gbèsè tí Sunday Igboho gbé yìí gan ló wá jẹ́ káwọn ènìyàn yapa sọ́nà méjì èyí ò nílẹ̀ Yorùbá gangan. àwọn kan ní pé ẹni tí Sunday Igboho ṣe ọ̀dà bó ṣe lé wọn pé ta ló tiẹ̀ kọ́kọ́ fún wọn nílẹ̀ ibi tí wọ́n ń lò gan débi pé wọ́n kọ́lé wọ́n yọ yàrá pálọ̀ wọ́n tún wá ní ọba lórí ilẹ̀ Yorùbá. àwọn kan sọ báwọn àwọn kan máa tún sọ wípé sí èsì pé ẹni tí Sunday Igboho ń fẹsẹ̀ fà yìí ìtagbára rẹ̀ ò ní ká ni látàrí pé ẹ̀yin náà mọ̀ pé látayébáyé láti mọ̀ pé inú igbó ni Fúlàní tí máa ń sin màálù kò ṣeé ṣe ká ní kí Fúlàní ọgbàlé sínú ìgboro kó máa lọ da màálù rẹ̀ nínú igbó. bẹ́ẹ̀ sì ń wo àwọn Fúlàní hùn ẹlòmíì láti bí 100 ọdún làwọn bàbá rẹ̀ ti tẹ̀bẹ̀dó. ẹ já gbọ́n tí Portable sọ ká gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ tí n bá ti gbọ́ lọ̀rọ̀ lẹ́nu ẹ̀ tán ń padà bọ̀ ká tún wá ṣàlàyé àwọn kankan bẹ́ẹ̀ sì ń gbọ́ tọ́ ẹ máa sọ èrò tí yín èyàn sábàlá àríwú sí ǹjẹ́ ní tó sọ ǹjẹ́ mo pẹ̀lú ọwọ́ lọ́wọ́ ǹjẹ́ ní tí Sunday Igboho náà ṣe ǹjẹ́ ní tó tọ́ ni tàbí tí ò tọ́. wàláì tàláì mo fẹ́ lọ́wọ́ bá ṣe lẹ́rìí this Nigeria wey we dey now una no know say una dey set una up ta ló fún yín láṣẹ ẹ̀ ń gbé mọ́tò ẹ̀ ń gbàdà ẹ̀ ń gbébọn ẹ̀ wọnú igbó láì gbàṣẹ lọ́wọ́ ìjọba no be soldier no be police o
they go up and down ẹni ìrù ẹṣin àbí ìrù màlúù àbí ìrù lion àbí ìrù ẹkùn tí àwọn àmọ̀tẹ́kùn náà wọ̀ yìí o àwọn ọdẹ wà nùgbò nọ́mọ̀nà àwọn fúlàní tẹ́lẹ̀ wẹ̀ yìí láyé àtijọ́ láti mọ̀ pé nùgbò ni fúlàní ti ń sin màlúù náà lọ ká ọmọ nùgbò ṣé gbogbo fúlàní ni bandit ṣé gbogbo fúlàní ló ń kidnap ẹ̀ ń fọ opportunity gbalẹ̀ bàbá yín padà àbí nọ́ọ̀mà ìjàtẹ́lẹ̀ ẹ̀rín àtàwọn haúsá àtàwọn tunisia ìbára yín fàtẹ́lẹ̀ ọ̀tọ̀ this is bring back our girls bring back our children là ń sọ kò ń ṣe bring back our land igbó kò ń ṣe bí. èwo ni irú ẹkùn ti bá ọ sẹ́wọ̀n pé Yorùbá ló ní àmọ̀tẹ́kùn ni ẹni bá fojú dẹkùn ẹkùn á jẹ́ nọ́mà Gani Adams gangan ni ọ̀gá nọ́mbà 1 nù Yorùbá òun níjọba gbéṣẹ́ fún nígbà tó kún bá ń bọ̀ ń lù àbí nọ́mà. Portable olórin sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú fídíò ẹ̀ ṣùgbọ́n nǹkan tó kàn wá ni pé òun náà sọ́nà ọ̀rọ̀ ó ní látayébáyé láti mọ̀ pé inú igbó ni Fúlàní ti dà màálù ó wá tún bí Sunday Igboho ó ní ta ló fún un láṣẹ gbòǹtẹ̀ láti wọnú igbó láti lọ́ọ́ lé wọn. ẹ̀yin olólùfẹ́ mi ǹjẹ́ lẹ́yìn lérò pé ó tún wá sọ nǹkan kan bẹ̀ kó tó di pé àjọ máa fọ̀rọ̀ jomi tó rọrọ̀ àjọ máa wò pé ǹjẹ́ ní tó sọ ǹjẹ́ ọlọ́pọlọ wà ń bẹ̀ àbí òsọpọlọ ń bẹ̀ ó ní pé Gani Adams ló lórí nílẹ̀ Yorùbá ẹ̀yin náà dẹ́mọ̀ pé Gani Adams ní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá pò ní wọ́n ní kó máa dojú kogun ǹjẹ́ ní bàbá jáde bí láti ìgbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ ẹja fàárín ńlẹ̀ ṣùgbọ́n ẹja sọ̀rọ̀ nípa àwọn Fúlàní àti Sunday Igboho lórí nǹkan tí ń ṣẹlẹ̀ ní Igboho lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin náà ti rí n tó ṣẹlẹ̀ bọ́rọ̀ náà sì bẹ̀rẹ̀ ibi tó tún ń lọ torí pé àti ìmọ̀ ibi tí yóò parí sí torí àwọn iléeṣẹ́ ọlọ́pàá náà ti sọ pé àwọn sì ń ṣèwádìí lọ́wọ́lọ́wọ́ lórí ìgbésẹ̀ ńlá tí Sunday Igboho gbé ẹ̀yin náà dẹ́ mọ̀ tẹ́lẹ̀ pé gómìnà Ṣèyí Mákindé ò tí ì fún Sunday Igboho láṣẹ láti wọnú igbó kankan nílùú Ọ̀yọ́ state ọ̀rọ̀ náà ti dá méjì báyìí ni mo ní kí n mú wá fẹ̀yìn olólùfẹ́ mi ká tún yọ ohun tí Portable náà sọ kẹ́yìn náà tún fi èrò tiyín síkànnì ayélujára yìí ò ní comment section kẹ́ ẹ wá ṣe àfídíò yìí káwọn ènìyàn náà mọ ìgbésẹ̀ ńlá tí Sunday Igboho ń gbé gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Yorùbá kí lè ro tiyín tẹ́ ẹ lè sọ lórí ǹjẹ́ lẹ́yìn lérò pé ìgbésẹ̀ tó dáa tí yóò dẹ̀ jẹ́ kákápá àwọn bandit agbébọn tí ń jiyàn gbé lọ́tún tí ń jiyàn gbé lọ́sì ìyàn nílẹ̀ Yorùbá ni àbẹ́yìn tí ẹ lè rò pé kó má lọ dá wa lálẹ́ sáwọn ènìyàn wa tiwa náà tó wà lókè ọ̀yà ẹ̀yin náà mọ̀ pọ̀ ọmọ Yorùbá náà wọ́n wà káàkiri nílẹ̀ Haúsá ọ̀rọ̀ náà le o torí pé àwa tá a wà ń sàlẹ̀ ń bí ojú tá a fi ń wò ó kọ́ làwọn tó wà lókè ọ̀yà ò fi máa wò ó tí wọ́n bá ń wo fídíò náà oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ nílùú Nàìjíríà táwa náà ti mọ̀ ṣùgbọ́n ẹja máa wo ibi tọ́rọ̀ náà tí yóò já sí àwa fọ́ lẹ́rán à ń wò torí pé àwa náà wò pé ìjayà ní Sunday Igboho jẹ́ fún ọ lóòótọ́ torí pé láàrin wákàtí méjì ẹ wo oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ mo ń padà bọ̀ láti wá sọ nípa àwọn tí wọ́n jí gbé ṣé wọ́n ti gbà wọ́n lẹ̀ àbí wọn ò tí ì gbà wọ́n lẹ̀ ẹ mọ òdodo ọbẹ̀ ẹ mọ irọ́ ọbẹ̀ tí n bá dé ẹ máa jẹ lé lọ́nà ẹ ṣàì fáwọn olólùfẹ́ yín kí wọ́n fi abala àríwísí èyàn comment section káwọn náà sọ èrò tiwọn sórí ẹ̀ ṣé Igboho ṣé ìgbésẹ̀ tó gbé ǹjẹ́ nígbésẹ̀ tó dáa ni tàbí nǹkan tí ó jẹ́ wípé a lè sọ wípé ó yẹ kó fi sùúrù tó.